àti yanjú yìí o ẹ̀ka tó possible mi ẹṣin àti ajá ṣé àwọn ìlú kan wà tó máa ń jẹ ká sáré clear yìí o sáwọn ibì kan wà tó máa ń jẹ. sókù àwọn nǹkan kan tó mọ ní. ó kú èwo ló kù mbẹ. àwọn sọ́ọ̀dù báárì kù mbẹ o sọ́ọ̀dù báárì kù mbẹ. lórí gbogbo ẹ̀ láàmà yàn sáà ti débi tìmsáhù báyìí. tìmsáhù àti débẹ̀. tìmsáhù ni. àti débi tìmsáhù èwo tó ní. àdọ́bùrù lélẹ́yìí. dọ́bù tọ́ ṣé ká wá sọ̀kalẹ̀ síbi dọ́bù náà ní sùúrù jẹ́ nǹkan dáhùn èyí tó béèrè lọ́wọ́ mi o. àwọn ìlú tí wọ́n ń jẹ mufti mo ti ní ọba ń wá bóyá bá mú ẹ̀yin oníwèé ọ̀yá máa bá ń kà bá wọn torí gbogbo ẹ̀ lè máa bí tẹ́ ń bá ti kà á tán nù tíra tèmi tí mo wá díẹ̀ tí mo rí èmi ò tún wá pé àwọn tí wọ́n bá rin ojú ọ̀nà tìwé ọ̀làjú ayé kọ́ máa tún ti bẹ́ẹ̀ ni mú mi. ká máa rí bẹ́ẹ̀. wọ́n máa ní kéwù nìkan lọ́mà ń gbàjọ́ ọmọ àwé kò jẹ́ ọmọ ọgbọ́n kò ṣe rìsáàtì débẹ̀ mo tún wá láwọn yìí lẹ́gbẹ̀ẹ́ woru yìí náà tọ́lọ̀ ní ẹ tún mọ̀ yìí náà sí kún ó ti yé wa. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. top 5 countries tí wọ́n ń jẹ ajá. ìlú márùn-ún orílẹ̀-èdè márùn-ún country márùn-ún tó top. tí wọ́n ń jẹ ajá. èyí tó wà lókè orílẹ̀-èdè márùn-ún tí wọ́n máa jẹ ajá ọ̀yá wa nǹkan. Korea máa jẹ ajá. China máa jẹ ajá. Indonesia máa jẹ ajá. India máa jẹ ajá ó di mélòó. ó di mẹ́rin. ẹlẹ́ẹ̀karùn-ún. Nàìjíríà lẹ́lẹ́ẹ̀karùn-ún nínú top 5. ọgbọ́ nínú top 5. Nàìjíríà. tí wọ́n máa jẹ kíni. tí wọ́n ń jẹ ajá. Nàìjíríà number 5 nínú top number 5 la wà. mi wà tán jẹ àmọ́ àwọn tí wọ́n top. àwọn ìlú mẹ́jọ kọ́ kí yàjà. bẹ́ẹ̀ni Switzerland country mẹ́jọ. Switzerland àwọn náà ń jẹ ajá. Switzerland náà máa jẹ. Belgium. àbí òun náà máa jẹ. àmọ́ àwọn nù. top 5. àmọ́ sẹ́wọ̀n pa àwọn yìí wọ́n bá jẹ́ nígbà top 5 àwọn tó kù àwọn ràwásíbù làwọn yìí àwọn zirísímọ̀ làwọn ò tó nǹkan nù àmọ́ nù àwọn tí ń jẹ́ jù. àwọn tí wọ́n gba balọ́ọ̀dì ọ̀nù jíjẹ ajá. inú ẹ̀ Nàìjíríà wa. Nàìjíríà wọn lè ń jẹ ajá o. naam wàláwùlà pé Ọlọ́run bá ṣe tó yẹ kó Ọlọ́run bá ṣe léwọ̀ tó harama rẹ̀ fún wa ọgbọ́ tó harama rẹ̀ pé àgbọ̀dọ̀ jẹ́ a máa wí pé irú top 5 yìí Nàìjíríà ò ní sínú ẹ̀. àwọn tí wọ́n máa jẹ́ òní tó nǹkan torí pé ìsìlámù ó wáyé ìnapa ní ìlà kọ́dà ọ̀pọ̀lọpọ̀ àwọn òfin tí ń bẹ́nu ìsìlámù ẹlẹ́sìn mi ń lò tẹ́ ìyẹ́pá àlàkọ́ wọ́n rí wa tá à ń ṣe láwọn náà fi ṣe. bẹ́ẹ̀ni bàbá bẹ́ẹ̀. ọgbọ́n mi bẹ́ẹ̀ni bó ti rí nù. naam sọ́ọ́rí márùn-ún jẹ́ wá yọ Indonesia wa. Indonesia yẹn àwọn mùsùlùmí tí ń bẹ ní Indonesia is 87%. as at now mùsùlùmí tí ń bẹ ní Indonesia 87% tí mùsùlùmí ń jẹ́ pé kílà ń pè aglabi àwọn mùsùlùmí ni wọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń jẹ ajá ní Indonesia mùsùlùmí ni wọ́n náà fi wà nù top tó bá yẹ pé àgbọ́yé làákàyè yẹn ń ṣiṣẹ́ wà bá. mo bá lè kàwé sí dáadáa ni. làákàyè yẹn ń ṣiṣẹ́ gbogbo yín ní làlá sí. gbogbo ẹ̀ pátápátá gbogbo ẹ̀ ti wá ń wo ogun wọn báyìí. ẹnu bó ti rọ bá mi wá òun. tá a wá wá wípé àgbàbíyà wọn 87% wọn ni wọ́n ń jẹ ní mùsùlùmí ọgbọ́n wọ́n wà ní top 5 tí ń jẹ ajá nàbà kí ni wọ́n wà mẹ́ nàbà. Indonesia number 3 àwọn Indonesia wa wọ́n wá jẹ́ number 3 nínú top 5 níjà pé àwọn tó pọ̀ dáadáa àwọn tí ń di ajá pọ̀ mẹ́ èyí wọn láfi mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ tó bá yẹ pé pàṣẹ́ǹtì tó kù kékeré tó kù ń jẹ ajá ni wọn ò ní wà ní top 5 níjà pé pàṣẹ́ǹtì inú mùsùlùmí tó pọ̀ ni wọ́n ń jẹ ajá ní Indonesia. Nàìjíríà ló tẹ̀lé wọn. Nàìjíríà ló wá tẹ̀lé wọn. so ti get ajá nù ọwọ́ kó àwọn ìlú tí ń jẹ ẹṣin. countries. ẹṣin yìí sì ni anabi ni a máa jẹ ẹṣin inú àdìsí àyíbẹ̀kọ́ àwọn ìlú tí wọ́n ń jẹ ẹṣin wákà. Mexico ń jẹ. Switzerland ń jẹ ẹṣin.
Belgium máa jẹ ẹṣin. Poland ń jẹ ẹṣin. Japan ń jẹ ẹṣin ó di márùn. Germany ń jẹ ẹṣin. Indonesia ń jẹ ẹṣin. China ń jẹ ẹṣin. Indonesia ti ń jẹ ajá ètò ń jẹ ẹṣin náà máa inú oúnjẹ wọn lajá wa àbí tí wọ́n gbádùn jù inú oúnjẹ tí wọ́n gbádùn jù ní ẹṣin náà wà èéṣe tí ò sí Nàìjíríà nú àwọn tí ń jẹ ẹṣin máa jẹ àkúndùn ẹ̀ máa jẹ rìn. Mashallah. Ọ̀dà tọ́ba wa ní ajá haramu ni tó wọ́n pè ní haramu ó ti yé báwọn ọ̀dà ẹṣin yìí halali lòun èmi ti wá sọ pé mubahu ni kò sí haramu kò sí nǹkankan mubahu ni ọ̀dà wọ́n wá pè ní haramu dá ọ̀dà halali lẹ́sọ̀ tọ́ra nàbí hazina fihi. Mashallah anabi sọ fáwọn sábẹ́ pé ẹ máa jẹ́ àti kàdísì yẹn fún ọ nsìn. àti kàdísì náà fún ọ. Belgium náà mùsùlùmí lẹ́sẹ̀ fìrìn lẹ́ńbẹ̀ òun náà. wọ́n lẹ́sẹ̀ fìrìn lẹ́ńbẹ̀ ní Belgium náà wọ́n sì ń jẹ sin. ó ti yé èwo tó ni. ó dúró lẹ́gbẹ̀ẹ́ kan báwọn. àwọn tí wọ́n ń jajá àti kà wọ́n àwọn tí wọ́n ń jẹ ẹṣin. àti kà wọ́n. alhamdulilah ọwọ́ akú zebura tí mo wílẹ̀ kan zebura tá nàbì ni a tún máa jẹ òun ni zebura ẹ̀hún ni. luhumul ahliya. alwahshiya alhumuru alwahshiya alhimaru alwahshi tí ń jẹ ahliya kẹ́tẹ́kẹ́tẹ́ ti lé anabi ni a máa jẹ àmọ́ ní ká máa jẹ kẹ́tẹ́kẹ́tẹ́ ti igbó sọwárí zebura yìí àti ẹṣin tá a sọ yìí Saudiya Maka àti Madina tí ń jẹ́ Saudiya tá nàbì ti pàṣẹ wípé ẹ máa jẹ́sìn yìí wọn ò jẹ́sìn bẹ́ẹ̀ ibẹ̀ láti máa wípé àdìsí wípé ànábì ni wọ́n máa jẹ́sìn irọ́ ni. ẹ̀sìn fi mí hàn tó ń tẹ̀lé mi báyọ̀ máa yìí. àwọn ọ̀gbọ́n tí mo wí ni ibi tá ànábì ti ni wọ́n máa jẹ́sìn wọn ò jẹ́sìn bẹ́ẹ̀ dì sí ẹ wò inú gbogbo ìlú tá a kà yín nìsín kò sí ìlú tá ànábì nígbà anabi ọsà sọ̀rọ̀ Madina lọsà wà bí ọba yìí sí Madina àwà Maka àyíbẹ̀kọ àti Maka àti Madina ìwọ̀n ẹ̀jẹ̀ sí mbẹ̀ ibẹ̀ wọ́n ìdí ládìsì ti wá wípé anabi ní ká máa jẹ ẹṣin ṣé wọn ọ̀tẹ̀ ládìsì anabi máa ń bẹ̀ ni. wọ́n náà sì ń lọ umura. wọ́n náà sì ń lọ umura. ó sì ń gba sàrà. ó sì ń gba sàrà. wọ́n fẹ́ ṣe sàrà fún ọ wọ́n sì lá anabi ní ká máa jẹ ẹṣin. Zabra táwí yìí anabi pàṣẹ pé ẹ máa jẹ tilé ẹ máa jẹ tigbó tí ń jẹ Zabra àti gbó anabi wa wí bẹ́ẹ̀ Maka ọ̀hún àti Madina ọ̀hún àmàrí ikú wọn jẹ Zabra. ọgbọ́ àbọ̀wọ̀n nu ẹran tó máa tà fún wọn tó bá lọ ni. rárá kò sí bẹ́ẹ̀. àwọn tó ń kéwú Saudi náà. kò sí bẹ́ẹ̀. sọ́mà sẹ́yìn máa jẹ sùn ẹ̀yin tẹ̀ mẹ́ Saudi. abẹ́ ń jẹ Zabra sáà ń pè ní kẹ́tẹ́kẹ́tẹ́ gbó. wọn ò jẹ wọn sì níbẹ̀ làdísì ọ̀hún ti wá ibẹ̀ lẹ́tì mọ̀ wípé àwọn àdísì wọn hun ní irọ́ ni gbogbo ẹ̀. ànábì ọ̀sọ̀ ọ̀rọ̀ ẹranko lẹ́yìn tọ́lọ̀ ń fi ran wípé eléyìí ni ẹ jẹ eléyìí ni ẹ má jẹ ànábì gbogbo èyí òun irọ́ ni tó tó bá yẹ kó òótọ́ ni wọ́n máa jẹ méjèèjì òun ní níbẹ̀ ibẹ̀ lẹ́tì wá máa wípé àdísì wípé a gbọ́dọ̀ jẹ ajá ẹnu ànábì kò ti jáde èyí tó ní a máa jẹ tí wọ́n ló ní a máa jẹ ni wọ́n ò jẹ yìí ọ̀gbọ́ èyí tí wọ́n ní ànábì ní a máa jẹ òun ni wọ́n ò jẹ yìí wọ́n láti lé wọn gan-an àwọn àlùmíẹ̀ tó yẹ kẹ́ tó wọn tó ní kọ́kọ́dà yìí tọ́ ọ̀ní kọ́kọ́dà yìí bá ọ̀ní náà ni ọ̀ní ni kọ́kọ́dà yìí àwọn àlùkàn jẹ́ àbí tọ́ tíláńdì àbí wọ́n ń jẹ́ ọ̀ní. ó ti dùn wọ́n mọ̀ ṣe. ibùdó kíláà ń pè Usaimin ó lọ́dọ̀ tòun ó ní halali ni ọ̀ní wọn ò jẹ́ ọ̀ní Saudi àwọn Usaimin ọmọ Saudi ni wọn. àgàlàkọ̀kọ̀ ńlá sọ́ìdùl báárì àwọn ẹran odò. bẹ́ẹ̀ni ejò ńkọ́. ejò náà òun náà dẹ̀ tọ́ erin jíjẹ ni. a lè jẹ erin. bẹ́ẹ̀ni jíjẹ lérin àwọn tí wọ́n mọ̀ dáadáa wọ́n ròyìn rẹ̀ àmọ́ ni máa pẹ́ kó tó jiná àwọn tó máa ń ṣe àyẹ̀bẹ̀ kọ́ ni báyà náà ni èjì káwọn èèyàn fẹ́ jẹ́. àwọn tó máa ṣe tó bá rọ̀ tán àfa. kò sí àdìsí kan tó sọ fún wa pé ẹ gbọ́dọ̀ jẹrin lẹ́yìn àdìsí kullu zinabi àdìsí kullu zinabi laysa kullu àdìsí sahihan ọgbọ́ laysa kullu àdìsí sahihan gbogbo àdìsí sahihu kọ́ ni bó ti rí nu. zebra àwọn ìlú náà ń jẹ. ìlú mélòó ni jẹ zebra. Namibia ní Áfíríkà yà ọjẹ àwọn òjìnà sí wa. Zambia
àti Mozambique. Mozambique àwọn mẹ́tẹ̀ẹ̀ta àwọn máa jẹ zebra àbí ẹ̀kọ́ ni èyí ṣe táwa náà máa jẹ ńgbà tá ànábì ni a máa jẹ kí ló tà máa jẹ yàn yín torí pé kì í ṣe oúnjẹ wa ọgbọ́ àgbọ́yé bàbá. ànábì ò lè sọ̀rọ̀ wípé ẹ gbọ́dọ̀ jẹ nǹkan yìí àfi tọ́lọ̀ ń bá ni wọn gbọ́dọ̀ jẹ ọgbọ́ ata ànábì bá wá sí náhàyù fẹ́nìkan nù àwọn sàhábà wípé ẹ gbọ́dọ̀ jẹ nǹkan yìí ó lè ní gáràdì má lè gáràdì má ó lè ní nítorí bóyá nítorí bóyá nǹkan yẹn like nísìn bóyá omi kan bẹ́ẹ̀nbẹ́ẹ̀ mu bóyá sábẹ́ kan bomi lápèjúwe ó wá bomi wá yọ wá fún mi ń sàlùwàlá ẹ bọ́ lọ́jọ́ mi ó nínú odò ń bẹ̀ òun ni arábìnrin dànù léèbù mi ó ti yé wa o ó lè mú àwọn míì kan wá sọ gbogbo mi odò kó sọ di àràmù pé ẹ gbọ́dọ̀ fún mi odò sàlùwàlá o tọ́lá ànábì ní sábẹ́ kan bomi wá ànábì ní kó lè dànù bóyá omi tí ẹni òun lọ léèbù ni tá ànábì ní ó dànù ni bóyá nkẹ́kẹ́ ní bẹ́ẹ̀nbẹ́ẹ̀ tí ò dáa àbí pọ́ìsì kan bẹ́ẹ̀nbẹ́ẹ̀ tó lè affect ẹni wọn ló ń ṣe ọlọ́run fi wúrẹ̀ àwọn wàá sọ di gbogbo bọ́rọ̀ àwọn àdìsí nahayu nǹkan àwọn nàwáhí tá ànábì tí wọ́n lá ànábì lọ sọ bó ti wá nù ni. nígbà bá ti wá rí Sheikh Albani tó bá ti dọ̀ áfà ọ̀pọ̀lọpọ̀ àhàdìsì Abu Hurairah mbẹ̀ láti mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn àhàdìsì míì kọ́ra àwọn ìta ń gbé sọ yìí wù náà bẹ́ẹ̀ bá tu dé sálẹ̀ ẹ bá pé nǹkan kí nǹkan ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọn lánàá Sheikh Adam ó ní wá fil Buhari ahadisun lawla siqatuna bi ruwatiha gbọ́ àbá. lawla siqatuna bi ruwatiha. baba Sheikh Adam ní bẹ́ẹ̀ nù Sahih Buhari àwọn ahadisu kan àwọn ahadisi kan tó yẹ pé bí kì í bá ṣe pé àwọn ruwati ẹ̀ tí wọ́n náà gbà wá tá a gbà wípé àwọn eléyìí sẹ́ni tá a lè dọ̀rọ̀ wọn nù ọgbọ́ àbá da ahadisi wọn ká jù ú nù pátá torí kò báyìí máa tòde òní lọ ọwọ àná tí ra Sheikh Adam tẹ babẹ wọn á mú àwọn àpèjúwe wa àwọn àṣẹ abúlọgárì tí kò tó dé mọ wọn àwọn kìnìún kan tí wọn àpáta ń sí gbogbo àwọn nǹkan báwọn àwọn pé ọ̀bọ ṣe ṣìnà ọ̀bọ kan ṣe ṣìnà wọn alẹ lóko gbogbo àwọn nǹkan bá ní bẹ nínú àwọn àhàdìsù yẹn níbẹ̀ láti mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀hún ọ̀rọ̀ pọ̀ nínú àwọn nǹkan tí wọ́n kọ kalẹ̀.